ọlọ́kadà yẹn ṣe turn báyìí bí Maruwa yẹn ṣe páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ nìyẹn Maruwa yẹn wá sọ fún mi pé kí n wọlé mo wá sọ fẹ́ nìyẹn pé pé mi wọlé pé torí ibi tí mò ń lọ kò jọ mọ́ ibi tí mo lè gun Maruwa lọ pé báìkì ni mò ń dúró dè mo bá àní mo ní kó wọlé sẹ̀ nǹkan tí mo mọ̀ náà nìyẹn orúkọ mi ni Sodiq Lukayat. Ní ọjọ́ Tuesday ní January 10 ọdún 2023 mo lọ sí clinic mo lọ gba immunization fọ́mọ mi ìgbà tí mo gba immunization tán ní clinic mo bọ́ síta ní inú hospital yẹn mo fẹ́ máa bọ̀ wá sílé mo pe bike man mo ní mo lọ sí Michael Onusanya ọlọ́kadà yẹn sọ fún mi wípé ní òun ò lọ sí Michael Onusanya wípé Igando lòun lọ bí ọlọ́kadà yẹn ṣe turn báyìí bí Maruwa yẹn ṣe páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ nìyẹn Maruwa yẹn wá sọ fún mi pé kí n wọlé mo wá sọ fẹ́ nìyẹn wípé pé mi wọlé pé torí ibi tí mò ń lọ kò jọ mọ́ ibi tí mo lè gun Maruwa lọ pé báìkì ni mò ń dúró dè ó bá àní mo ní kó wọlé sẹ̀ nǹkan tí mo mọ̀ náà nìyẹn mo dẹ̀ wọlé mo ti bá àwọn méjì lẹ́yìn Maruwa yẹn èmi jókòó tí wọ́n ṣe mẹ́ta ń bẹ̀ a bá ń lọ ìgbà tá a dẹ̀ débì kan wọ́n dẹ̀ dá Maruwa yẹn dúró wọ́n wá ní pé ní àdẹ̀dẹ́bi bọ́ọ̀sì kan wọ́n wá ní pé bọ́ọ̀sì tó máa gbé wa òun lélẹ̀ pé ká bọ́lẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ bọ́lẹ̀ lẹ́yìn Maruwa yẹn bí a ṣe bọ́lẹ̀ tán Maruwa yẹn tán padà wọ́n dẹ̀ ṣílẹ̀kùn bọ́ọ̀sì yẹn fún wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ inú bọ́ọ̀sì yẹn wọ́n palẹ̀kùn bọ́ọ̀sì yẹn dé bọ̀mí lè sọ pé ní ibi báyìí ni Maruwa yẹn gbà mí dẹ̀ lè sọ pé ibi báyìí òun ni bọ́ọ̀sì yẹn ti dúró gbàdàdẹ̀ wọnú bọ́ọ̀sì yẹn wọ́n gba gbogbo báàgì tá a gbé dání àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gba fóònù lọ́wọ́ wa wọ́n gba everything àti báwọn èèyàn nínú mọ́tò yẹn tẹ́lẹ̀ gbogbo àwọn tá a bá nínú bọ́ọ̀sì yẹn wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè ṣe kankan gba àwọn ọmọ tó wà ń bẹ̀ wọ́n ti sùn àwọn tó jẹ́ àgbàlagbà nínú wọn wọ́n kàn ń wò ní wọ́n sọ anything bọ̀kété táwọn náà dé inú bọ́ọ̀sì yẹn tá a jòkó wọ́n wá ní pé kí n gbọ́mọ mi wá mo dẹ̀ tú ọjà mo gbọ́mọ fún wọn wọ́n bọ́ aṣọ lọ́wọ́ ọmọ mi wọ́n bọ́ ṣòkòtò àti ẹ̀wù tó wọ̀ pampers nìkan ló kù nídìí ọmọ mi bàbá ṣe wọnú mọ́tò yẹn báyìí ọmọ mi bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ó ń sun ẹkún gidi ìyẹn bá ṣàn sọ pé kó dákẹ́ mo ṣáà ń gbọ́ ohùn ọmọ mi bọ́ mi lè ṣe nǹkan kan mi dẹ̀ lè sọ anything mọ́ nǹkan gbà tó wá yá tí mo ṣáà rí pé ariwo ọmọ yìí ó ń pọ̀ mo wá sọ fẹ́ nìyẹn pé ẹjọ́ ẹ bá ń gbé ọmọ mi ẹ méjèèjì tí mo sọ̀rọ̀ wọn náà nìyẹn tí mi fi lè sọ anything mọ́ lédi yẹn bá sọ pé ní tó bá dákẹ́ ó wá mú àdá níbi abẹ́ síìtì tó jókòó sí àdá kékeré báyìí ó ní tó bá dákẹ́ kò ná mi lẹ́nìtìn láti ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ọmọ yẹn ò ṣáà dákẹ́ bọ̀ still bó ṣe sọ̀rọ̀ yẹn àyà mi ṣáà ń ṣe gbì níbi tí mo jókòó sí bọ̀ mi lè ṣe anything náà ni mo kàn ṣáà ń wò wọ́n àwọn mẹ́ẹ̀ta wọn wá dán dírágẹ̀ mọ́ra wọn lọ́wọ́ àti dírọ́bà tó dráìfù mọ́tò àti lédì yẹn pẹ̀lú bọ́ì kan ó já àwọn mẹ́ta lédì yẹn wá ní ẹ jẹ́ ká já bọ́lẹ̀ dírọ́bà wa sọ pé má jẹ́ ká já bọ́lẹ̀ ẹ jẹ́ ká já ìyá ìná pẹ̀lú ẹ̀ pé kò kúkú wúlò fáwọn níṣẹ́ ló ń sun lóyún iṣẹ́ ò dáhùn lára ẹ̀ ó máa baṣẹ́ jẹ́ fáwọn ẹ jẹ́ ká já àwọn méjèèjì bọ́lẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ní lédì yẹn wá sọ pé àmì burúkú wà lára ọmọ yìí ò ṣe gbé lọ ẹ jẹ́ káwọn já wọn bọ́lẹ̀ wọ́n kó gbogbo báàgì mi fún mi àti fóònù mi gbogbo owó tó wà ní pọ́ọ̀sì mi wọ́n ti kó pàtó wọn fẹ́ gba ẹni tó fẹ́ já mi bọ́lẹ̀ wọn fún mi ní 100 naira wọ́n ní kí n fi ra káàdì kí n fi pe àwọn èèyàn mi. ìjọ tí wọ́n jí gbé ó pè mí sí òun wà ní ibi kan pé òun mọbi tó jẹ́ òun gbé lọ màá ní kó dá ọkọ̀ bíi tí kó béèrè lè ọwọ́ èèyàn tí ó ń ṣe POS ọ̀ tó ń ṣí tó ń tàbí ọjà kó má béèrè lọ́wọ́ ordinary ẹ̀sìn kó tó má lọ kọ́ sí another thing torí kò mọ ibi tí òun wà mẹ́ wá ní my two lòun wà eré àbò wà ní my two kó gbé lọ ẹ̀yàn kó gbé fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èmi á sọ pé mama j ló wà ní my two ní estate lẹ́gbẹ̀ẹ́ Pestac. ibi tí mo ti wá dúró yẹn mi mẹ́ni tí níwọ̀n bá bí 30 minutes mo ṣáà ń wò mo di ọmọ mi mọ́yà ogún wa bò mí mi lè ṣe anything ibẹ̀ lẹ́nìkan ti wá fọwọ́ gbá mi níbi tí mo dúró sí wọ́n á fi jókòó. mo rí i pé wọ́n ti bọ́ṣọ ní àrùn ọrùn ọmọ ẹ̀ wọn ọ̀pẹ wá dé bá wa ní táìmù tí mo dé bus stop tó kọ́kọ́ bá mi bẹ̀ wọn àti ọkùnrin tó wá síbẹ̀. ní ọjọ́ Tuesday ni nǹkan yìí ṣẹlẹ̀ gbọ̀gbà tó di ọjọ́ Friday la lọ sí police station ká lọ make a report bàtà dé police station Igando tí mo dọ́dọ̀ DCO obìnrin ní DCO tí mo bá ó dẹ̀ ní pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo dẹ̀ kálàyé fún látòkè délẹ̀ mo ṣàlàyé fún DCO yẹn
dc rẹ̀ wá fún mi ó sì pé ṣé mo ti lọ sí káńtà mo ti rí àwọn tó wà ní káńtà mo sọ pé ní rárá pé mi sì rí àwọn tó wà ní káńtà wá sọ pé kí n lọ sí ìsàlẹ̀ kí n lọ bá àwọn kí n lọ explain nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tó wà ní káńtà woman yẹn wá sọ fún mi wípé kí n tó wá explain nǹkan kan fún àwọn pé kí n kọ́kọ́ lọ rí ọlọ́pàá kan lẹ́yìn káńtà náà pàtó ọlọ́pàá yẹn dẹ̀ wá bá mi wọ́n dẹ̀ sọ fún mi wípé ní àwọn máa make enquiry pé ṣé mo ní tó 3,000 lọ́wọ́ tí mi bá dẹ̀ ní 3,000 pé ṣé mo ní ṣé tó bá wà lọ́wọ́ mi tí ò bá tó 3,000 mo dẹ̀ sọ fún wọn pé mi ì mú owó kankan dání wá síbí ìbàdàn náà wá ní òkè kí n jẹ́ ká lọ pátápadà déjì káńtà náà ọlọ́pàá yẹn wá ń sọ fún ọlọ́pàá tó ní kó mú mi lọ wípé nítò pé woman yìí o no get any money for hand ọlọ́pàá yẹn wá dá lóhùn pé if you no get money let him go out now mo dẹ̀ bọ́ síta ibi tí mo ti wá ń pọn ọmọ mi nígbà tí mo wà lẹ́nu ọ̀nà station ibi tí mo ti ń gbé pọn ni wọ́n ti sọ pé ó ń bọ̀ wá sí station wá rìpọ́ọ̀tì kò mówó kankan dání mo ṣáfi bọ́ síta ní inú police station lọ́jọ́ yẹn lèmi fi wálé. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Kïdnäpped. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.